So ẹ̀ka lẹ́ẹ̀kan sí mo rò pé àwọn tó bá dé nísìnyí wọ́n mọ̀ bá wa. Àkọ́kọ́ mo tún kí wa kú kalẹ̀ fún wíwá sí ìpàdé yìí náà eléyìí tó yẹ pé à ń fi ìmọ̀ ìṣirò tá a fi ń yé ara wa. So mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. So ní inú ẹ̀kọ́ tó kọjá lọ́sẹ̀ tó lọ kó tó di pé àwọn ọmọ dàrú so torí ẹ̀ ni ò jẹ́ kí gbé àwọn líǹkì fídíò torí ẹ̀ ni ò jẹ́ kí n gbé síta torí káwọn ní ẹ kán mọ́ tún wá kán mọ́ pé àwọn dàrú. So níbi tá a fi ètò sí níbi fídíò tó nínú ẹ̀kọ́ tó kọjá òun náà ni nípa àwọn bracket àbí ṣùgbọ́n kí n tó lọ mo ń lérò pé a rí àpàtì mi báyìí ṣé a ti ń rí screen mi. Ṣé a ti ń rí okay. Yeah. So nínú ẹ̀kọ́ eléyìí tó kọjá so a ṣàlàyé nípa oríṣiríṣi ọ̀nà tí nọ́mbà pín sí. So a dẹ̀ tún ṣàlàyé bákan náà nípa àwọn ìdí pàtàkì tí ó ń kọ̀wé yìí tí wọ́n fi kọ ìwé o. So mo dẹ̀ sì lérò pé a ti gbọ́ àwọn àgbọ́yé rẹ̀ yékéyéké. Jẹ́ tí eléyìí bá yé wa ibi tí a parí sí nínú fídíò tó kọjá ibẹ̀ láti tẹ̀síwájú lénìí. So bí tá ti tẹ̀síwájú náà ni kí ni ọ̀gá wa tó jẹ́ ẹni ó kọ̀wé yìí tí a mọ̀ sí Stroud wọ́n fẹ́ máa bá a sọ̀rọ̀ nípa addition àti subtraction. So addition and subtraction. Mi ẹnìkan tẹ kí ni ọ̀tẹ̀ mọ̀ ń gbóhùn ara mi padà. Mr. Oladeji bóyá kẹ́ bá mi mute. Ẹ ṣeun. So addition àti subtraction. Àkọ́kọ́ náà ẹ rí pé gbogbo àmọ́ ohun tó ń jẹ́ addition. Addition náà ni pé òun náà la tún máa ń pè ní bóyá sum. Òun ni pé ìròpọ̀. So sum ìròpọ̀. Bóyá tá a bá ní àwọn òǹkà kan so tí wọ́n tún wá ní ká ṣe kí ni òǹkà rò pọ̀ mọ́ òǹkà mìíràn òun ni à ń pè ní kí ni òun ni sum a máa sọ àlàyé nípa rẹ̀. Subtraction òun náà ni tí a mọ̀ sí ìyọkúrò tí a ń pè ní kí ni tí a ń pè ní difference. Tẹ́ bá dẹ̀ sì gbàgbé ẹ rí i pé n tó kọ́mọ̀ jù tá a máa ń lò fún àmì sum òun náà ni kí ni òun ni plus báyìí. So eléyìí tá a dẹ̀ sì máa ń lo kí ni tá a máa ń lo minus tá a máa ń lò fún difference. So tá a bá fẹ́ fi òye number line tá a ṣàlàyé ẹ má gbàgbé pé nínú ẹ̀kọ́ tó kọjá a ṣàlàyé fún wa pé tá a bá ní number line tẹ́ bá gbé number yín tí a mọ̀ sí integer ká tó wà ní number line báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé n bá ní 3 níbí báyìí ipa ṣàlàyé fún wa pé nọ́mbà tó bá jẹ́ kó ṣe kí ni o tó bá wà ní apá tún 3 a jẹ́ sí pé àwọn nọ́mbà yẹn mọ̀ jẹ́ kí ni àwọn nọ́mbà tó ju 3 lọ. So àwọn nọ́mbà tó ju 3 lọ number greater than 3. So gbogbo àwọn tó wà níbí báyìí ká pé mo fi wọ́n sí s a já sí pé gbogbo tó bá wà lẹ́yìn 3 ni o 4 ni o 5 ni o 6 ni o a máa sọ pé wọ́n ṣe kí ni o wọ́n ju 3 lọ. So pẹ̀lú kí ni o pẹ̀lú ọgbọ́n tó dópin yìí òun náà wá ní a fi mọ̀ ṣe addition. A já sí pé tá a bá fẹ́ ṣe addition kan tẹ́ wá fẹ́ fi kí ni tẹ́ fẹ́ fi number line báyìí náà wò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 3 plus 4 ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé ipe tá a bá ní number line wa so ká kó bẹ̀rẹ̀ láti òdo tí mo dẹ̀ ní 1 2 3 4 5 6 7 àti bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bí tó yẹ kó dé tó ti wá báyẹn. So ẹ rí i pé a ní ààyè kankan náà tí a mọ̀ sí space òun ni ó mọ̀ wà láàrin nọ́mbà kan sí nọ́mbà kan nígbà ó jẹ́ pé kí ni o nígbà ó jẹ́ pé natural number ni wọ́n tó ti wá báyẹn. So tẹ́ bá fẹ́ ṣe addition tẹ́ fẹ́ gbé addition yọ nínú bó
so nínú number line yìí wá yìí òun náà ni pé ẹ kọ́kọ́ wo number alákọ̀ọ́kọ́ eléyìí tí ń ṣe 3 ẹ bá ti gbèsè ẹ pé bí 3 lélẹ̀ so ti so ìtumọ̀ +4 ni pé kẹ́ ṣe kí ni o kẹ́ gbé ẹsẹ̀ mẹ́rin síwájú sí so ti wá báyìí so nítorí olùmọ̀ wa fẹ́ ṣàlàyé ní báyìí ni pé so ìtumọ̀ +4 náà ni pé ká gbé kí ni o ká gbé ẹsẹ̀ mẹ́rin síwájú sí ajá sí pé láti bí 3 báyìí máa kà pé kí ni 1 2 3 4 ẹ̀rí pé bolódé dúró ẹ̀rí pé bí 7 so ìdí ẹ̀ ní kí ni 3 + 4 ló fi mọ́ jẹ́ 7 bákan náà wẹ̀ tó bá jẹ́ pé subtraction bákan náà ẹ má gbàgbé pé tá a bá wo number line wa a sọ pé àwọn number tó wà ní kí ni o lápá sí kí là ń pè lápá sí apó sí number wa ká pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ 3 lélẹ̀ ajá sí gbogbo àwọn tí bá ní lọ́nà báyìí tó wà ní apó sí 3 ajá sí pé àwọn number tó ẹgbẹ́ kò ṣe kí ni o kò tó 3 ni so ti wá so ajá sí pé tá a bá fẹ́ lo eléyìí náà ní number line tí mo dẹ̀ ní kí ni o agbẹ́ mo ní 0 1 2 3 4 5 so ti wá báyìí so a number alákọ̀ọ́kọ́ yìí bẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ so in ti -2 túmọ̀ sí ni pé kẹ́ gbé ẹsẹ̀ méjì sẹ́yìn láti bí 30 bẹ̀rẹ̀ ajá sí pé tí máa ṣe rí báyìí ilé ọmọ jẹ́ kí ni 1 2 mo ti wá báyìí ẹ rí pé bo ló dé dúró ọ̀yà ni Mr. Dédé jẹ́ sọ̀rọ̀ àǹtí àlùmọ́ ẹ̀ sọ̀rọ̀ ibo ló dé dúró a rí pé ibi tí ó ti dúró ní kí ni o ní 3 so ibi tí ó ti dúró ní 3 eléyìí ni à ń pè ní kí ni eléyìí là ń pè ní subtraction lẹ́ẹ̀kan sí apẹ́fẹ́ mọ rò papọ̀ òun náà ni pé tẹ́ ẹ fẹ́ gbé yọ ní number line wa òun náà ni ká máa ṣe kí ni o ká mọ gbé síwájú sí nọ́mbà tó jẹ́ pé kí ni o nọ́mbà tó jẹ́ ṣèkejì yẹn ká fi ká gbé 4 ni so a kà mẹ́rin síwájú sí bẹ́ẹ̀ ká gbé minus ni so in tí minus ń ṣe òun náà ni pé kí ni o ká padà sí ẹ̀yìn sí ọ̀dà bó wá ní ká pé n bá ní 8 + 3 àbí kí n sọ pé 8 + -3 ẹ má gbàgbé nínú òfin eléyìí tí àwọn tọ́jọ̀gbọ́n sọ fún wa nínú fídíò tó kọjá pé ìgbà tá a máa lo bracket ni pé tó bá jẹ́ pé sign méjì pa láwọn operator wa ìbáyá bí plus àbí minus tó bá jẹ́ pé méjì tó tẹ̀léra wọn ajá sí pé ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ fi bracket ẹ fi gbọ́dọ̀ fi dá gàgà rẹ̀ so ajá sí pé bíbá yóò a máa lo bracket láfi dá gàgà rẹ̀ ṣùgbọ́n kí n tẹ̀síwájú ní bíbá yìí mo fẹ́ fún wa ní àwọn òfin kan ẹ ti gẹ́gẹ́ ẹ bá ń sọ àwọn òfin tá gbọ́dọ̀ dì mú ẹ gbé nínú school àti nígbà tá a wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti mọ ọ̀nà táwọn òfin pé plus times minus so kò nídìí kẹ́ há ọ̀pọ̀lọpọ̀ sórí òfin náà ni pé tó bá jẹ́ pé sign ẹjọ́ ẹni sign kankan náà àbẹ́ multiply sign tó papọ̀ mọ́ra wọn sign méjì tó papọ̀ mọ́ra wọn bá bí plus tẹ́ ẹ bá multiply wọn tàbẹ́ ń divide wọn ẹ rí pé tẹ́ bá tún ní minus náà bẹ́ẹ̀ minus àti minus so nǹkan méjì tó papọ̀ mọ́ra wọn sign méjì tó papọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ plus times plus ni o àbí minus times minus ni o a mọ̀ get kí ni o a mọ̀ get positive eléyìí ti ṣe plus so tí tẹ́ ẹ bá multiply sign méjì tí ò papọ̀ gẹ́gẹ́ àpẹẹrẹ plus times minus minus times plus ìta máa ní ni kí ni o ìta máa ní ni negative so tí wọ́n báyìí so tẹ́ ẹ bá gbàgbé ẹ rí pé a ní fraction yìí ó láàmú fi ṣe kí ni ó láàmú fi dá gàgá eléyìí tí ń bẹ láàrin operator méjì papọ̀ so tẹ́ bá dẹ̀ ní bracket nínú mathematics tó sábà máa ń dúró fún so òun náà ní kí ni lọ́pọ̀lọpọ̀ àgbà àjọṣe tó wà ní òun náà ní pé multiplication ajá sí pé pẹ̀lú òfin eléyìí tí mo kọ sí bíbáyìí tá a bá ní sign méjì tí ò papọ̀ tó tẹ̀léra wọn àbá fẹ́ multiply wọn ni àbá fẹ́ divide wọn ni kí ni ó mọ̀ fún wa kí ni plus times minus ọmọ jẹ pẹ̀lú òfin yìí ọ̀yà mo mọ̀ kọ́ àmọ́ ẹja mọ̀ sọ so yóò mọ̀ jẹ́ minus so yóò mọ̀ jẹ́ minus ajá sí pé yóò mọ̀ jẹ́ kí ni 8 - 3 so eléyìí tí ó mọ̀ jẹ́ 5 ọ̀yà eléyìí ńkọ́ 9 - -6 kò bùkátà kádà aláàmú torí minus ní so ilé ọmọ jẹ́ kí ni 9 + 6 tí ń ṣe 15 ìtumọ̀ rẹ̀ ní pé kí ni o sign méjì ti papọ̀ ẹ̀dẹ̀ṣìmọ́ gbàgbé òfin tí sign méjì bá papọ̀ ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ fi bracket dá wọn ní gàgà tó bá jẹ́ pé àwọn sign méjì tó tẹ̀léra wọn tó bá jẹ́ pé kankan náà ní wájá sí pé wọ́n mọ̀ di plus tí wọ́n bá ṣe kankan náà wọ́n mọ̀ jẹ́ minus
jẹ́ tí eléyìí bá yé wa so ẹ jẹ́ ká ṣe àlàyé tí ẹ bá wo frame ẹlẹ́ẹ̀keje nínú ìwé mo ti fìwé òun sọwọ́ sí ibi Telegram wa so àwa tí a bá tí bẹ́ẹ̀ fẹ́ mọ tẹ̀lé lọ a lè download ẹ̀ níbẹ̀ so òun ni multiplication and division so tá bá ní multiplication òun náà ni pé tí n bá multiply nọ́mbà méjì papọ̀ yóò mọ fún mi ní tí a ń pè ní product so ẹ fi rí pé nínú àwọn òwe mìíràn iṣẹ́ kan pé multiplication kí ni wọ́n pè o wọ́n sọ pé product so ti wá báyẹn so nínú àwọn òwe mìíràn wọ́n ní pé tí bá ń divide nọ́mbà méjì papọ̀ so in tí mo ní òun là ń pè ní kí ni o òun là ń pè ní quotient ó dàbí tó kọ́mọ̀ tó pọ̀lọpọ̀ sábà mọ̀jọ́ náà ni pé tá bá ní sum. Hello sir. Okay. Ẹ jọ̀ọ́ bá wa tún àlàyé yẹn ṣe. Àlàyé multiplication àti product tẹ̀sán. Okay, yeah. Ìtí mo ń try láti sọ ni pé ẹ rí pé pẹ̀lú àlàyé tí mo ṣe nínú kíni o nínú addition ni pé tá a bá ro nọ́mbà méjì papọ̀ a já sí pé n tá ń wá ọ̀hún báyà nísìn mo ní A àti B ní nọ́mbà mi tí bá ń ro àwọn méjèèjì papọ̀ so in tí mo ń wá ọ̀hún òun là ń pè ní kíni òun là ń pè ní sum so ti yé mi báwọn tí n bá ní nọ́mbà méjì tí wọ́n á yọ ìkan kúrò nínú ẹlẹ́ẹ̀kejì so in tá ń pè ọkọ tá in tá ń ṣe òun là ń pè ní kíni difference ṣùgbọ́n kí n tó lọ bí báyìí a ní difference méjì a lóríṣiríṣi difference méjì ẹ ti gẹ́ ẹ báwọn a ní positive difference a dẹ̀ ní kíni o a ní negative difference táwọn lè sọ yàtọ̀ tó wà láàrin méjèèjì fún mi so positive difference àti negative difference ìgbà ọláwọ́dẹ̀ ṣì mọ́ ní ìkànnú àwọn méjèèjì ta ni ó sì gbìyànjú ẹ̀ àti àlèmọ́ ṣe gbìyànjú ẹ̀ Ayọ̀mídé sọ wà pẹ̀lú wa. Naam. Mo ní ẹ ṣeun. Positive difference àti pé gbà wo la máa ní. Bẹ́ẹ̀ni. Tá bá ń dì pẹ̀lú multiplication. Tí mo gbà lérò ni pé positive difference fún subtraction ni o ṣe pé kí ni mo pè sum lẹ́ẹ̀kan pẹ̀lú àlàyé tí mo ṣe. Addition ìròpọ̀ kí ni mo pè difference. Òun ni subtraction. Wọ́n á ní ìyọkúrò difference òun lè pín sí méjì ní tiẹ̀ a ní positive difference a dẹ̀ ní negative difference so ti wá báwọn so tààrẹ ni tí ó ẹ ṣeun àti àlùbọ̀sà tààrẹ tí ó ràn ọ́ lọ́wọ́ sí ọ̀dà bẹ́ẹ̀ torí àkókò so tá bá ní positive difference ọ̀dà ẹ wò ó bí báyìí tí bá ní 5 minus 3 kí ló fún mi. Kí ni 5 minus 3 jẹ́? 2 sir. 2. Kí ni 3 minus 5 jẹ́? 2. Minus 5. Let's get about minus 2. So ẹ máa ní positive difference. Tó bá jẹ́ pé tẹ́yìn yọ ó kéré sí nọ́mbà tá a fẹ́ yọ kó mú rẹ̀. Let's get about so ẹ rí pé nígbà tí mo lo ẹ rí pé 3 ni ṣe àpò kéré sí 5 ìgbà tí mo yọ 3 tó kéré sí 5 yẹn ẹ rí pé ìgbà tí mo yọ kúrò mo get 2 tí ń ṣe positive number ajá sí pé tí n bá fẹ́ yọ kúrò tó bá kéré sí nọ́mbà tí mo ti fẹ́ yọ kúrò tí mo get ní kíni o ní positive difference so ṣe àbá bẹ́ẹ̀ tó wáyé pé nọ́mbà tí mo fẹ́ yọ kúrò ní nọ́mbà kan ó tóbi ju nọ́mbà tí mo ti fẹ́ yọ lọ a máa ní kíni o a máa ní negative difference. So ẹ lè mọ̀ ṣe word problem lọ́jọ́ kan tí wọ́n ní the positive difference between kíní kan ṣe ti gẹ́gẹ́ báwọn tàbí kán ní the negative difference between kíní kan so ajá sí pé tí wọ́n bá ní the positive difference between x and y ìtumọ̀ tí wọ́n sọ ń bẹ̀ wọ́n ní pé kíní ajá sí pé x ju y lọ so ti gẹ́gẹ́ báwọn bẹ̀tọ́ bá ní negative difference ni ó pé ajá sí pé nọ́mbà tó ṣáájú wọn o eléyìí tó jẹ́ subtractand a máa ń pè subtractand so ajá sí pé òun kéré sí kíni ó kéré sí ìntàfẹ́ yọ kúrò nù rẹ̀ gbogbo tí yọ báyìí òun ni difference báyìí ọ̀dà àti mọ̀túnmọ̀ sum àti mọ̀ difference àdẹ̀mọ́yé difference ta ní so àtúnwá ní kíni o
àní product ni pé tí n bá fẹ́ multiply number yín padà sọ àwọn òfin ó láwọn òfin tó dìrọ̀ mọ́ á padà ṣe wọ́n níbi ẹ̀ so òun náà ni pé kí ni o tí n bá ní a multiply by b so tí nọ́mbà méjì tá a bá multiply wọn papọ̀ ní tí ó mọ̀ fún wa ní tí a ń pè ní product ẹ má gbàgbé kí ni sum káròpọ̀ difference ìyọkúrò product òun ni ká multiply so tí yọ abáyẹn so ajá sí pé tí n bá ní 2 times 3 ìtumọ̀ sọ ni pé kí ni o product of 2 and 3 so ibi tí mo ti wá lọ lẹ́ẹ̀kan kẹ́ tó béèrè òun náà ni pé a tún wá ní quotient so quotient ni pé tí n bá divide number méjì pẹ̀lú ara wọn a pé tí n bá ní 5 divided by 4 báyìí so tí a bá in tí ó mọ fún mi òun là ń pè ní quotient so òun ni pé tí n bá fẹ́ sọ pé divide 5 by 4 ajá sí pé mo lè sọ pé find the quotient of 5 and 4 mo rò bó ti yé wa bá so 5 the quotient of 5 and 4 tàbá ní quotient of 5 and 4 sẹ́rí 5 yìí àti 4 yìí olórúkọ kan tá a máa ń pè tó ti yẹ sẹ́rí 5 yìí wọn láàmú pè ní kíni o a máa ń pè ní dividend nọ́mbà tá a fẹ́ divide so ti yẹ wa báyìí sẹ́rí nọ́mbà tẹ́ fẹ́ fi divide ẹ̀hún kí la fẹ́ fi divide ẹ̀hún bíbá yìí tí ń ṣe 4 òun là ń pè ní kíni o ìfàìsọ̀ olùbó ti yẹ wa báyìí ìta máa ní tá bá ti divide àwọn méjèèjì papọ̀ ó là ń pè ní kíni o ó là ń pè ní quotient ẹ jẹ́ ká dì mọ́wọ́ torí tá bá débi polynomial a máa lò wọ́n so dividends divisor àti quotient bó wá ní ká pé mo fẹ́ multiply 4 times 2 mo dẹ̀ fẹ́ ṣe nínú number line òun náà kò le rárá ẹ má gbàgbé tí wọ́n bá ní times òun náà ní pé ìlọ́po 4 times 2 ní pé 4 nílọ́po méjì pé ta 4 tún ka 4 nílọ́po kejì o wá rò wọn papọ̀ so ti yá báwọn so òun náà ní kíni ìlọ́po tí bá ní 4 times 3 òun náà ní pé 4 nílọ́po mẹ́ta 5 times 5 5 nílọ́po márùn mo kú ti yá báyẹn so ọ̀yà ajá sí pé tí n bá fẹ́ ṣe ní number line tí mo dẹ̀ ní 0 1 2 3 4 5 6 7 8 pé kí ni túmọ̀ 4 times 3 òun ní pé 4 group of 2 or kẹ́ sọ pé 2 group of 4 nílọ́po méjì ọ̀yà tabaka ẹgbẹ́ tẹ́ bá ní 1 2 3 4 ẹ rí pé ìlọ́po aláwọ̀kọ́ ni àbí 1 2 3 4 eléyìí ṣe ìlọ́po ẹlẹ́ẹ̀kejì ẹ rí pé orí nọ́mbà olóde tí ń ṣe nọ́mbà 8 ló fi jẹ́ pé kí ni o ẹ bá find the product nọ́mbà méjì òun náà lẹ́mọ̀ ṣe kí ni lẹ́mọ̀ get tẹ́ bá multiply nọ́mbà méjì product lẹ́mọ̀ get so ìjẹ́ tí eléyìí bá yé wa ẹ̀mọ́jẹ́ àtúngbàgbé lẹ́ẹ̀kan sí pẹ̀lú tí mo sọ pé tá a bá fẹ́ multiply nọ́mbà méjì bá gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní -2 times -3 gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọ́n wulẹ̀ dára rẹ láàmú àti mọ̀ pé 2 times 3 kí ni ọmọ fún wa àti mọ̀ pé 6 ni àbí ẹ̀dẹ̀ má gbàgbé eléyìí minus times minus ni kí mo sọ lẹ́ẹ̀kan pé tá a bá ní terms méjì tá a bá multiply pẹ̀lú ara wọn tó bá jọra wọn bóyá plus times plus ni o minus times minus ni o a máa get positive bóyá plus times minus ni o àbí minus times plus ni o a máa get negative torí pé lè jẹ́ minus times minus so eléyìí ọmọ fún wa ní kíni positive 6 so ti yọ abáyẹn so minus 4 times 2 eléyìí ọmọ fún wa ní -8 torí negative lélẹ́yìí positive lélẹ́yìí ẹ̀dẹ̀ mọ́ gbàgbé tó bá jẹ́ pé sign wọn papọ̀ tẹ́ bá multiply pẹ̀lú ara wọn yóò mọ̀ fún wa ní negative ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀yà ẹ jẹ́ tá a bá bọ́ sí frame 9 ẹ̀dí àti dé frame 9 nínú ìwé òun so nínú frame 9 ẹ̀rí pé tó wà ń bẹ̀ òní kíni o brackets and precedence rule àwọn brackets àtàwọn òfin tí máa ń sọ àwọn tá a gbé síwájú ẹgbẹ́ nínú àwọn operators eléyìí tá a ti kọ́ sí ipa àti kọ́ addition àti kọ́ subtraction àti kọ́ multiplication àti kọ́ division àti mọ̀ bracket náà so nínú ìtumọ̀ bracket yìí ké tó lọ ta ni ó sọ in tó jọ nínú àwọn tá a mọ̀ ṣe ẹ̀gbọ́n nínú àwọn tá a mọ̀ ṣe nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n mọ̀ fi mnemonics kan pé fún wa tá a fi mọ́ rántí wọ́n là ń pè ní kíni o board mass ẹ̀tìgẹ́ ẹ̀bá tá a mọ̀ pé ní order of operation so dájú pé òfin wo náà mọ̀ tẹ̀lé ká tó ṣe kíni because kódà a lè rí irú nǹkan ní mọ̀ bẹ́yìn náà ti bá pàdé ní orí ẹ̀rọ ayélujára so ẹ rí pé wọ́n lè kọ ọ̀rọ̀ àwọn béèrè báyìí pé 2 + 3 × 5 so
tẹ́ bá nílò àwọn ìbéèrè wọn tó lọ lóríṣiríṣi báyìí so ẹ mọ̀ bíra yín pé èwo ni ṣé kẹ́ kọ́kọ́ mú ti wájú yìí ni àbí mú tókè àbí mú tẹ̀gbẹ́ ntí bracket àti precedence rules tó fẹ́ mọ̀ sọ fún wa ni ẹ gbé pẹ̀lú boardmans wa ọ̀yà kí ni bí wá dúró fún bracket ẹ ṣeun ọ̀yà kí ni ó dúró fún off ọ̀yà ta ni ó tún ṣe gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ a máa ń ṣe àṣìṣe ń bí báyìí so ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan fún wa ní orí rẹ̀ ọ̀yà kí ni ó wá dúró fún ta ni ó tún gbìyànjú ẹ̀ division so ó rárá ó dúró fún order ẹ ti gẹ́ ẹ bá order ló dúró fún so wọ́n ní kì í ṣe off so ti yẹ bá so ìtumọ̀ order òun ni pé kí ni ìṣẹ̀ǹtẹ̀lé ok tí n bá ní bracket mo ti mọ̀ pé bracket ní í ṣe ok lẹ́yìn tí n bá ṣe bracket tán kọ́ apá wo ní ti gbé ntí ọ̀gá wa fẹ́ ṣàlàyé bíbá yìí nìyẹn òun ni pé ó yẹn òun ló dúró fún order ẹgbẹ́ tẹ́ bá wò pé bracket àti precedence rule àwọn bracket àtàwọn títẹ̀lé àwọn ìtẹ̀lé ò lámọ̀ tẹ̀lé táàfin mọ̀ ṣe kíni láàfin mọ̀ ṣiṣẹ́ a dẹ̀ mọ̀ pé díwa òun ò ní rárá division tí a ń pè sí kíni quotient ẹ mú jẹ́ kíni o multiplication ẹ ń ṣe kíni o addition tí ẹ sì dẹ̀ ṣe kíni tí ń ṣe subtraction ẹ máa gbọ́ òfin yìí o ká tó lọ so ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ sọ àwọn òfin wọ́n fẹ́ fún wa ní àwọn òfin kan eléyìí tí a gbọ́dọ̀ tẹ̀lé eléyìí tí a gbọ́dọ̀ tẹ̀lé so nínú òfin aláwọ̀kọ́ ẹ rí pé tẹ́ bá wo ìwé wa ní frame 9 yẹn ó ní bracket àti precedence rule yìí òun ni ó là mọ́ nílò láti ṣe kíni o láti fi yọ àwọn awuyewuye tó lè gbé yọ nínú kíni o nínú calculation wa gẹ́gẹ́ bí irú eléyìí nísìnyí ní kọ̀kọ́ sí báyìí lọ́lọ́ so ti yà máa so láti bá ní 14 minus 3 plus 4 kó má pọ̀ báyìí gan náà pé èèyàn mọ̀ pé ṣé èwo ni màá kọ́ ṣe kéyìn kọ́kọ́ ro ẹgbẹ́ tẹ bá tẹ̀ sínú calculator yín gan ẹ lè dán o ẹgbẹ́ tẹ bá tẹ̀ sínú calculator yín calculator méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ gan answer ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó gbé wa ẹgbẹ́ tí bá ṣe báyìí tí bá ní 14 minus 3 ṣe ẹ̀gbó fún mi ní 11 plus 4 yín ṣe kí ni yín ṣe 15 ọ̀dà kápẹ́ bá kọ́ sọ pé 3 plus 4 ńkọ́ eléyìí jẹ́ 7 14 minus 7 òun jẹ́ 7 padà ẹ rí pé kò fún wa ní nǹkan kan náà orí pé kò ṣe kí ni kò tẹ̀lé òfin nìyẹn so yìí tí òfin wà sọ ẹgbọ́ bracket òun ni pé tí wọ́n bá kọ́kọ́ fún yín níṣẹ́ kan pé kẹ́ kọ́kọ́ ṣe ìtẹ́ ẹ̀kọ́ wò ni pé kí ni o ẹ kọ́kọ́ wò pé ṣe bracket wà ń bẹ̀ tó bá ti mú wa ní bracket bẹ̀ ìtẹ́ kọ́kọ́ mọ ṣe ń bẹ̀ òun náà ní kí ni o òun ni ẹ mọ̀ ṣe bracket lẹ́ọ̀kọ́ mọ̀ ṣe so ti yọ ọmọ ẹ̀ ó wá ní lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé kò sí bracket mọ̀ ṣùgbọ́n tó kù nínú àwọn operation yìí ni pé bá mo ní plus minus multiplication division òun ni ajá sí pé màá máa bẹ̀rẹ̀ ṣíṣe àwọn ìṣirò mi látẹ̀gbẹ́ òsì mi ẹ ti gẹ́sẹ̀ báwọn ṣùgbọ́n tí bá bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ òsì mi ìyìn tí kọ́kọ́ mọ gbéṣe tí bá bẹ̀rẹ̀ lẹ́gbẹ́ òsì òun náà ni pé kí ni o division ọmọ jálá kọ́kọ́ kí n tó ṣe kí ni o kí n tó ṣe multiplication ṣe ń tún àlàyé òun ṣe àlàyé aláwọ̀kọ́ òun ni pé kí ni ìyìn tí bí dúró fún òun ni pé tí wọ́n bá fún wa ní ìṣirò kan pé ká kọ́kọ́ ṣe ìyìn tá àkọ́kọ́ mọ ṣe ń bẹ̀ òun náà ni kí ni o ní bracket so ti yé tá a bá ní bracket ń bẹ̀ èyí táwọn èèyàn máa ń pè ní ọ̀dà ọ̀fù yìí kìí ṣe ọ̀fù òun ni tó tẹ̀ òun ni pé ọ̀dà ìṣẹ̀ǹtẹ̀lé òun ló wà tẹ̀lé kí ló kù tá a ṣe òun náà ni pé ẹ wá mọ wò láti ẹgbẹ́ bó ẹgbẹ́ òsì wa tí a mọ̀ sí left hand side so ti yá báwọn a wá wò pé ṣé division bẹ́ẹ̀ tí division bá ń bẹ́ẹ̀ á jẹ́ sí pé division lákọ̀ọ́kọ́ ṣe kí ni òun lákọ̀ọ́kọ́ ṣe so ti yẹ báwọn so tó bá jẹ́ pé division lẹ́ẹ̀kọ́ kò ẹ̀ẹ̀kọ́ mú kúrò tó bá jẹ́ pé multiplication kò sí division multiplication lẹ́kù ẹ ṣe kí ni ẹ mú kúrò bẹ́ẹ̀ mo bó ti yọ báwọn lẹ́yìn tẹ́ bá ti á ṣe tán ẹ gbé kápá ní mẹ́rẹ̀ẹ̀rin a ní multiplication division addition subtraction ajá sí pé tí bá ti ṣe èyí tó jẹ́ division tán àti ti multiplication tán kí ni ó mọ̀ kó yóò mọ̀ kó addition àti subtraction màá tún máa ẹgbẹ́ òsì náà ni màá ti mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ tó ti máa ṣùgbọ́n tí bá tún bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ òsì kí ni màá kọ́kọ́ ṣe ń bẹ̀ máa ṣe addition màá tún wá ṣe subtraction mo bó ti wà wá so ọ̀yà kápẹ́ a bá fẹ́ lo àlàyé tí olùmọ̀ wa tí wọ́n sọ fún wa tá a bá fẹ́ fi ṣe mo ní kí ni o 4 plus 5
times 6 divided by 2. Oh yeah. Can you show by ṣe báyìí? Can you ṣe gbìyànjú rẹ̀ pẹ̀lú àwọn òfin yìí? Can you ṣe gbìyànjú rẹ̀? 6 divided by 2. 6 divided by 2. That's 3. Then 5 times 3. No, kí ni ọ̀gá tí ẹ ń bọ̀? Ẹja ní 4 plus 5 times 6. Ó pọ̀ jù báwọn divided by 2 minus 12 divided by 4 times 2 minus 1. Oh yeah, já bẹ̀rẹ̀ báwọn. Má gbàgbé, àkọ́kọ́ náà kò kọ́kọ́ sí bracket ń bí àbí pé board mass ẹ má gbàgbé board mass àkọ́kọ́ wò báyà bracket ń bẹ́ẹ̀ kò sí ń bẹ́ Ọlọ́run ti ṣe. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé kí ni o ìṣẹ̀ǹtẹ̀lé. Ó yá kí wọ́n á ní ìṣẹ̀ǹtẹ̀lé wọn ṣe. A máa bẹ̀rẹ̀ láti apá òsì wa. So ti yá bá a máa bẹ̀rẹ̀ láti bò a máa bẹ̀rẹ̀ ní àti apá òsì wa. Tá bá ń bẹ̀rẹ̀ láti apá òsì kí la máa ṣe? Tó bá jẹ́ pé mo ti pé ẹ máa gbọ́ ẹ mọ́ jẹ́ kó dàrú. In tí wọ́n ń try láti sọ ni pé tẹ́ bá wo bí wọ́n ń gbé tá bá ń bẹ̀rẹ̀ láti apá òsì wa ìtòtẹ̀lé ò ní pé kí ni o? Tó bá jẹ́ pé multiplication àti division ni mo kọ́kọ́ bá pàdé ní apá òsì màá kọ́kọ́ ṣe ẹ̀tìgẹ́rẹ̀ bẹ́tì òfin ní pé ẹ gbọ́dọ̀ bẹ̀ láti apá òsì tí ọ̀jọ̀gbọ́n òun ṣàlàyé bíbá ẹ̀ ní pé ọ̀dà nìyẹn pé tí ò bá ti sí bracket ń bẹ̀ ajá sí pé máa gbẹ̀ láti ẹgbẹ́ òsì mi tí bá kọ́kọ́ bá pàdé lẹ́yìn multiplication àti division màá kọ́kọ́ ṣe kí ni o màá kọ́kọ́ ṣe mo rò bó ti yé wa báyẹn so lẹ́yìn rẹ̀ tí bá ti wá parí rẹ̀ tán màá ṣe bọ́ sí addition àti subtraction tí bá kọ́kọ́ bá pàdé láàrin addition àti subtraction náà mo máa kọ́kọ́ ṣe ó yá tá bá fẹ́ tẹ̀lé òfin yẹn ajá sí pé tí ó ṣe kí ni o tẹ́lẹ̀ ó jẹ ni ó yá Ayọ̀mídé òun sọ lẹ́ẹ̀kan mo ti tún 4 ilé ọmọ jẹ́ 4 ilé ọmọ jẹ́ kí ni plus 30 torí kí la kọ́kọ́ kàn ọ́ torí addition multiplication la kọ́kọ́ kàn lẹ́gbẹ̀ẹ́ òsì pé n ta gbọ́yé tẹ́lẹ̀ ni pé bracket of multiplication division ẹ̀tìkẹ́ wọ́n fẹ́ tún àwọn àlàyé òun ṣe ẹ̀tìkẹ́ kó lè yé wáyé kéèké ọ̀yà tó bá ṣe mí ni wọ́n máa kọ́ divide by 2 minus 12 divide by 4 times 2 minus 1 ọ̀yà ìgbésẹ̀ kejì ńkọ́ tá bá tún tẹ̀síwájú eléyìí ọmọ jẹ́ kí ni o 4 plus 15 4 plus 15 minus 12 divided by 4 times 2 minus 1 times 2. Ó máa tún ṣẹ́kù lẹ̀ ọ̀yà kí ló tún jẹ́ báyìí ilé ọmọ jẹ́ kí ni o 4 plus 15 minus 3 so ti yá báyìí minus 3 times 2 minus 1 ọ̀yà ẹ rí pé kí ló ṣẹ́kù lẹ̀ 4 plus 15 ilé ọmọ jẹ́ minus 6 minus 1 àbí yóò ṣe ọmọ jẹ́ kí ni o 19 minus 6 minus 1 19 minus 6 ìyẹn jẹ́ kí ni kí 19 minus 6 13 minus 1 yóò mọ̀ fún 12 so ẹ rí pé tẹ́ bá wo frame 9 yẹn ẹ rí pé 12 náà ló get bẹ́ẹ̀ ẹ má gbàgbé kí ló fi yẹn lẹ́ẹ̀kan sí ẹ kọ́kọ́ wò bóyá kí ló wà ń bẹ̀ o bóyá bracket wà ń bẹ̀ tí ó bá ti sí bracket ń bẹ̀ ajá sí pé tó kù táwọn ṣe o ní pé ìṣẹ̀ǹtẹ̀lé rẹ̀ kí lá máa kọ́ ṣe o á wo ẹgbẹ́ òsì wa tó bá yẹ pé multiplication àbí division làkọ́kọ́ bá pàdé òun lákọ́kọ́ ṣe tó ti yá bá wọn so lẹ́yìn rẹ̀ tá bá ti ṣe wọ́n tán á tún bẹ́ẹ̀ látẹ̀gbẹ́ òsì wa tó bá yẹ pé addition àbí subtraction làkọ́kọ́ bá pàdé òun lákọ́kọ́ ṣe ọ̀yà eléyìí nǹkan 4 plus 5 times 6 divided by 12 divided by 2 minus 12 divided by 4 times 2 minus 1. Ọ̀yà ẹja ṣe pàpà àti gbàgbé pé a ti mọ̀ pé bracket láwọ̀kọ́ ṣe àbí àkọ́kọ́ bẹ́ẹ̀ láì bí ó sì wà ajá sí pé lé ọkọ̀ ọkùnrin ní kíni 4 plus 30 àbí divided by 2 divided by 2 minus 12 divided by 4 times 2 minus 1. Ọ̀yà ajá sí pé lé yóò fún mi ní kíni o 34 divided by 2 minus 12 divided by 4 times 2 minus 1. Oh yeah, ilé ọmọ jẹ́ kí ni? 17 minus 12 divided by 4 times 2 minus 1. Oh yeah,
eléyìí ó tún mọ jẹ́ kí ni o ṣe pé àkọ́kọ́ bẹ́ẹ̀ ń pè jẹ́ pé division kọ́kọ́ wà ó sì tún wà ń bẹ̀ ajá sí pé ní í ṣe eléyìí o eléyìí ó tún wá jẹ́ kí ni 17 minus 3 àbí torí 12 divided by 4 3 ni ó fún wa àbí times 2 minus 1 so yóò ṣe máa jẹ́ kí ni 17 minus 6 minus 1 minus 2. so eléyìí ó máa jẹ́ kí ni o 17 minus 6 11 11 minus 1 yóò máa jẹ́ 10 ẹ pé bá ṣe mọ̀ ṣe nìyẹn ẹ pé ajá sí pé láti òní lọ irú question kan ó ń lọ kiri ní orí ayélujára tó gbé calculator sẹ́gbẹ̀ẹ́ báyìí so tí wọ́n ní kẹ́ ṣe kan so ajá sí pé tẹ́yìn náà bá ṣe kí ni tẹ́ bá wo nǹkan wọn ẹ lè mọ eléyìí tó correct nínú rẹ̀ ẹ pé tẹ́ bá dẹ̀wọ̀ ọ̀pọ̀ àwọn calculation àwọn náà sọ pé òkè náà order táwọn fi ń ṣe ìṣirò àwọn lélẹ́yìí o so ti yá báyìí so òun ni ẹ mo rọ̀ wá láti lọ sí àwọn eléyìí tó tún jọmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú a ní béèrè àbí. eléyìí etí kan ló ti ṣe. ok Ayọ̀mídé sọ oníbèrè ni. rárá sir sorry. ok so eléyìí nìyẹn so in tí wọ́n tún wá fẹ́ ká gbọ́yé òun náà ni pé kí ni wọ́n ní tá a bá ní bracket báyà tá a bá ń lo bracket yẹn a lè yọ multiplication sign yẹn kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn tí n bá ní 2 times in bùkátà kí n sọ pé 2 times bracket 3 mo lè sọ pé 2 bracket 3 so tí ajá sí pé tẹ bá ní bracket kan báyà tí n bá ní 2 into x plus y ajá sí pé àjọṣe tó wà láàrin 2 òye àti bracket òní kíni o òní multiplication so tí yẹ bá òní multiplication ẹ̀rí division bákan náà wẹ̀ nínú àwọn ọ̀nà tẹ́lẹ̀ gbá kọ division pé tí n bá ní 2 divided by 3 àtúmọ̀ nǹkan gẹ́gẹ́ bí kíni o 2 over 3 gẹ́gẹ́ bí àṣemọ̀ so ìjẹ́ tí eléyìí báyé wa tá bá tẹ̀síwájú àwa ní àwọn òfin basic laws of arithmetic àwọn òfin tó yẹ pa mọ̀ tẹ̀lé ẹ̀tìgẹ́ báwọn so pàápàá jùlọ Ayọ̀mídé fẹ́yìn tẹ́ ń ṣe JAMB irú bẹ́ẹ̀ lẹ́tì mọ́ lò ní kíni o nínú àwọn binary operation ẹ̀tìgẹ́ báwọn so ọ̀gá wa sọ fún wa tí a mọ̀ sí Stroud pé gbogbo àwọn tá a ti ṣe sẹ́yìn yẹn ó là ń gbé wọn sí kíni o nípa pé àwọn òfin kan tó ti ṣe kíni tó ti dìrọ̀ mọ́ ìṣirò ni so oníṣùgbọ́n ọmọ dá kí ẹ mọ àwọn òfin eléyìí tó ṣe kíni eléyìí tó dìrọ̀ mọ́ wọn gangan ṣùgbọ́n tó wọ́n fẹ́ ká gbọ́yé bẹ́ẹ̀ náà ni pé kálọ̀dì mọ́wọ́ ajá sí pé addition àti subtraction ẹ̀hàn pé mo ní 4 basic operation là ní a ní addition àti subtraction so ti yẹ báyìí so adẹ̀ ní multiplication àti division so ọ̀gá wa ń sọ fún wa pé kí ni o a lè sọ pé ìpadàbọ̀ sí abìjà méjèèjì ni wọ́n jọ jẹ́ síra wọn bá ní sì ti bá ní addition subtraction bí opposite ni wọ́n ìdàkejì addition ní subtraction pé ìdàkejì ń fi kún ìdàkejì ẹ̀ náà kékeré ṣe kí ni o kè yọ kúrò ń bẹ̀ nínú àwọn òfin tí wọ́n fẹ́ ká kọ́kọ́ mọ̀ ọ́n là ń pè ní kíni commutativity ẹ̀rí tẹ́ bá wo frame 12 wa wọ́n kọ commutativity kí là ń pè ní commutativity ẹ̀rí pé commutativity wọ́n yọ láti ara kíni o láti ara commute ẹ̀dígẹ́ ẹ̀ báwọn tí n bá ní mò ń gbé lẹ́kọ̀ọ́ níbi tí mo ti mọ̀ ń commute lọ sí Òṣòdì lójoojúmọ́ ìtumọ̀ commute ni commuter tàbí tẹ́ bá tẹ kí ló pẹ́ commuter ni pé nítorí pé mo ń lọ tí mo ń bọ̀ tí mo ń lọ tí mo ń bọ̀ so in tí òfin yìí sọ fún wa ni pé kápẹ́ bá ní operator kan ẹ má gbàgbé kò túmọ̀ sí pé a ní operator tó pọ̀ lóríṣiríṣi kì í ṣe plus minus multiplication àti division nìkan lọ operator wa so ti wà náà operator ta tún lè ní so kódà union of set rẹ operator intersection operator kan ni kódà divide ẹ̀ sí wa operator lòun náà integral náà operator lòun náà so ti wà báyẹn so kápá wá ní operator kan tó bá jẹ́ wípé tí n bá ṣe kí ni o tí n bá operator òun bá láọkọ́ mẹ́lẹ̀kejì rẹ̀ ẹ rí i pé aláọkọ́ mi báyìí òun ni a ẹlẹ́ẹ̀kejì ni b tí n bá wà mọ́ síra wọn báyìí tó jẹ́ pé kò sí yàtọ̀ láàrin ánsà tí n bá ní tí n bá yí wọn po yóò yé wa tí mo sọ ń sìn ọ́ ẹ pé b star a gẹ́gẹ́ bí àpẹẹrẹ gbogbo àti mọ̀ pé 3 plus 4 kí ni 3 plus 4 fún wa
yeah. So 3 plus 4 kilo jẹ́. Ẹ rí pé 7 ni 3 plus 4 jẹ́. Mo rò bó ti yọ báwọn. So in tó fi yẹn sọ ni pé tó bá jẹ́ ẹ rí pé nọ́mbà aláwọ̀kọ́ bí báyìí tí à ń pè ní element. Àwọn nọ́mbà yìí là ń pè ní element. Element aláwọ̀kọ́ òun ni 3. Element ẹlẹ́ẹ̀kejì ni 4. Ìtumọ̀ ni pé tí bá ti yí element aláwọ̀kọ́ kó sí ẹlẹ́ẹ̀kejì, in tó wà láláwọ̀kọ́ tẹ́lẹ̀ tó bá wà lẹ́lẹ́ẹ̀kejì. Eléyìí ti ṣe 3. So 3 tí bá ti gbé sí àyè 4. 4 tí bá gbé sí àyè 3. Ẹ gbé 4 plus 3 náà kí lóun náà mọ̀ fún mi? 7. So tí bá fi lè ṣe pàṣípààrọ̀ ayé wọn tí mo bá tún wà ń get answer kan náà ajá sí pé operator wọn ó wà kíni ó wà commutative. Operator yìí ń bíbá yìí wà ní kíni addition. Ajá sí pé addition is commutative. Mo bóyé wa. Jẹ́ tá bá gbọ́ àlàyé wọn. Ó yá. Àǹtí Àlímọ̀ ṣe subtraction so wà commutative. Ṣé wà pẹ̀lú wa? No, sir. Ṣé subtraction wà commutative? No. Yeah, kí ló dé mà? Pẹ̀lú àlàyé gbìyànjú ẹ̀. Ó yá, kì í ṣe class làwà àjọ ń fi yẹra. Ó yá. Is subtraction commutative? Kí ló tí ò fi commutative? Ó yá. Ẹ má pẹ̀rẹ̀ kan wá bí mo ṣe múrò àpẹẹrẹ eléyìí náà wà. Ó yá. Okay. Tá bá sọ pé tá bá ní 5 minus 2. 5 minus 2. Kí ló fún wa? Ó máa fún wa 3. Ọ̀dà. Tí bá ṣe ìpàsípààrọ̀ rẹ̀ ń kọ́ pé 2 minus 5 ń kọ́. Kí ló ń wọ́n jẹ́? Ó tún fún wa 3 again. Ìyẹn wà. Òun fún wa ní minus 3 ṣe pé negative difference ló. Bẹ́ẹ̀ ni ó máa fún wa minus 3. So ìyẹn báyìí ń sìn. Ẹ rí pé wọn ò papọ̀ mọ́ra wọn. Bẹ́ẹ̀ni. Pé wọn ò ti papọ̀ yẹn ajá sí pé minus ò ṣe kí ni o kò wà commutative. Kò wà commutative náà. Okay, multiplication ńkọ́? Ṣé multiplication wà commutative? Ayọ̀mídé, is multiplication commutative? Yeah. So multiplication wà commutative. Torí pé kí ni o? Tí n bá ní A times B, ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o? B times A. Mo rò bó ti yọ báwọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2 times 3. So ẹ rí pé yóò mọ fún mi ní kí ni o? 3 times 2. Àwọn méjèèjì dẹ̀ sì jẹ́ kí ni o? Àwọn méjèèjì jẹ́ 6. Mo rò bó ti yé wa. Ó yá, àǹtí Àlímọ̀ division nǹkan sóhun wà commutative. Ó yá, ta ló sọ̀rọ̀ ọ̀hún? Ta ló sọ Ayọ̀mídé àbí? Ṣé division wà commutative? Ó yá, ṣé division wà commutative? So division wà commutative o. So ìdí tí yóò fi mú division wà commutative ni pé ẹ pé tá bá ní 4 divided by 2 gẹ́gẹ́ bí àpèjúwe. Ẹ pé 4 divided by 2 kí la ní yóò fún wa? Yóò fún wa ní 2. 2 divided by 4 ńkọ́? So òun ló fún wa ní 2. Kò ní fún wa ní 2 o, òun fún wa ní half. Ìgbà tó fi mú 4 divided by 2 mọ́ jẹ́ kí ni o 2 divided by 4. Ajá sí pé kí ni o? Division is not commutative. Ó yá. Ọ̀dà ẹ jẹ́ n gbé wa lọ sí set. Set kọ́. Tẹ́ bá lọ sí set. Union of a set sọ wà commutative. Ṣé union of a set wà commutative? Ta ni ó ṣe gbìyànjú ẹ̀? Ó yá. Tí bá mọ̀ túmọ̀ union, tó bá ní union set kan tí bá mọ̀ túmọ̀ tó túmọ̀ sí. So union set bá ti bá ní A àti B. Ó yá, ẹ rí pé gbogbo yóò yé wa bóyá wà commutative àbí kò wà commutative ní ìsìn o. Ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ eléyìí tí ó fi ṣe kí ni tí ó fi já mọ̀. Ká pé A set A mi ó jẹ́ 1 2 3. Tí set B mi tó jẹ́ 3 4. Àwọn tàbá ti wo set dáadáa. Kí ni A union B ó mọ̀ jẹ́? A union B ó mọ̀ jẹ́ kí ni? Ẹ má gbàgbé pé union ni pé in tí bẹ́nu A tàbí bẹ́nu B tàbí bẹ́nu àwọn méjèèjì. Ó yá, kí ni ó mọ̀ wá fún wa báwọn? Kí ni yóò mọ̀ jẹ́? Ajá sí pé ó mọ̀ jẹ́ kí ni? 1 2 3 4. Àbí? 3 4. Àbí? Ọ̀dà B union A ńkọ́? Kí ni B union A ó mọ̀ jẹ́? Ẹ rí pé kankan náà ni. No. 1 2 3 4. So ti yé mi báwọn. Ajá sí pé union set kan ó ṣe kí ó wà Commutative. So union of set yẹn wà commutative. Union of a set is commutative.
Ọ̀yà ká tó lọ síbi òfin mìíràn tí a ń pè ní kíni associative àtúní associative gbogbo àwọn kíni ẹlẹ́gbùdọ̀ dì mọ́wọ́ ká tó lọ sí associative so àwọn operator mélòó ló wà commutative nísìn nínú mẹ́rẹ̀ẹ̀rin tá a mọ̀ plus minus multiplication division mélòó la sọ pé wà commutative o plus àti kíni o àti multiplication minus àti division wọ́n wà commutative ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́wọ́ so tá bá ní associative ẹ rí pé commutative òun ni yóò mọ̀ ṣiṣẹ́ tá bá ní element méjì ẹ rí pé mo ní a máa ní commutative o bí a ti bá ní a plus b tó bá equal sí b plus a ajá sí pé associative yẹn element mẹ́ta lòun mọ̀ ṣiṣẹ́ fún so ti yé mi báwọn ajá sí pé máa sọ pé addition wà associative tó bá jẹ́ pé tí n bá ní a plus b plus c ẹ rí pé tẹ bá wo bracket yẹn gbogbo fi bracket sí àwọn méjì tó gbẹ̀yìn so ti yé mi báwọn tó á jẹ́ pé mo change bracket yẹn tí mo lọ gbé sí méjì alákọ̀ọ́kọ́ tí mo dẹ̀ sì get answer kan náà ajá sí pé addition wà associative tó ti yé báwọn so òun ni pé tẹ bá ní a star b star c is equal to what a star b star c mo rò bó ti yé wa ọ̀yà ṣé addition wà commutative àbí ẹ jẹ́ n bẹ́ẹ̀ lọ wa sá lè fi 3 4 5 yanjú ẹ̀ sá addition wà commutative ọ̀yà sá addition wà commutative a lè set it up eléyìí wọn jẹ́ 3 plus 4 plus 5 so ti afẹ́ wo bóyá yóò mọ equal sí kíni o 3 plus 4 plus 5 mo bẹ́ẹ̀ tí mo yàtọ̀ láàrin commutative àti associative fún commutative nọ́mbà méjì la mọ̀ ní so ó ní pé tá a bá yí àwọn ọ̀nà tá a mọ̀ ń gba nọ́mbà méjèèjì kó tó sì jẹ́ pánsá kan náà la tún get ó wà commutative yẹn but associative ní pé element mẹ́ta la mọ̀ ní so tí bá tún wá change ẹ rí i pé àti níbi nǹkan mẹ́ta nísìn pẹ̀lú bracket àti precedence rule wa a gbọ́dọ̀ mọ ilé ìta ọkọ̀ ṣe tí bá ní bracket bí báyìí ó ní pé kódà tó bá yẹ pé méjì aláwọ̀kọ́ mọ́ ọkọ̀ gbé bracket sí answer kan náà ló fún mi ọ̀yà ẹ rí i pé tá a bá yẹ ẹ̀wọ̀n sí ilé ọmọ jẹ́ 3 plus kí ni 5 plus 4 ẹ rí i pé ilé òfin wa ní 9 àbí 3 plus 4 7 plus 5 ẹ rí i pé 3 plus 9 yóò fún mi 12 ilé ìnáwó fún mi 12 ẹ rí i pé àwọn méjèèjì ṣe kí ni àwọn méjèèjì equal síra wọn ajá sí pé addition náà ṣe kíni ó wà kíni o addition wà associative ẹ dákun gbogbo àwọn kíni mo fẹ́ ká dì wọn mú torí àgbàdà máa lò wọn dáradára tí ẹ̀kọ́ wọn bá ti ṣe kíni o tó bá ti ń tẹ̀síwájú sí i ọ̀yà ṣé subtraction wà commutative tani ó sọ ṣé subtraction wà commutative pẹ̀lú àlàyé eléyìí tí mo ṣe ṣé subtraction wà commutative ọ̀yà No, you get it. Ayọ̀mídé. Yes, sir. Sorry. So we're associative. Rárá, sir. We're associative. So it's not associative. Gbogbo tó bá operator tó wà commutative. Ẹ rí pé àwọn ní kí n multiplication àti addition àwọn náà ni wọ́n wà associative. Ẹ lọ́dún mọ́ gbogbo àwọn operator tó wà commutative addition àti multiplication àwọn náà ló wà associative. Ìdí tí subtraction fi wà associative ni pé ẹ pé kápá tún ní 3 minus 4 minus 5 ṣé yóò fún wa ní 3 minus 4 minus 5 ẹ gbọ́ òun nílé ilé ọmọ jẹ́ 3 minus kí ni 4 minus 5 ilé ọmọ jẹ́ minus 1 ọ̀yà 3 minus 4 minus 1 minus 5 mo yí wa báyẹn ajá sí pé ẹ mọ́ gbàgbé òfin tẹ bá ti ní sign méjì tó tẹ̀léra wọn tí wọ́n á jọra wọn minus times minus gbélé òfin wa ní plus ajá sí pé ilé ó jẹ́ 3 plus 1 tí jẹ́ 4 àbí ilé ọmọ jẹ́ kí ni minus 6 sẹ́rí pàwọn méjèèjì ò wọ́n ṣe kí ni wọ́n yí pọ̀ síra wọn ajá sí pé subtraction ni mo wà commutative ọ̀yà bó ni multiplication kọ́ ẹ̀kún mọ̀dẹ̀ ṣàlàyé bó wọ́n ṣe kí ni wọ́n wà associative multiplication is associative ó di yàrá ọ̀yà káàdì mo ní 1 times 2 times 3 so ti yé mi báyìí so tí n bá tún wá tí mo change other bracket yẹ pé 1 times 2 times 3 ẹ̀ gbé lé ọmọ jẹ́ 1 times 6 àbí 2 times 3 kí ni 1 times 6 6 2 times 3 6 ẹgbọ́n ṣe kí wọ́n yí kọ́ síra wọn ẹgbẹ́ wọn yí kọ́ síra wọn ọ̀yà ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ akẹ́ tó tẹ̀síwájú ìmọ̀ báyà ti wo logic tàbí ẹmọ logic nínú ní iṣẹ́ disjunction ẹ mọ́ gbàgbé ṣe pé disjunction ni tí a mọ̀ pé ní or àti conjunction tí wọ́n wà commutative
Say disjunction àti conjunction so are commutative. It's addition and Ẹ má gbàgbé ṣe pé tá bá ní kí Bẹ́ẹ̀ni sir. bẹ́ẹ̀ni ṣe pé tá bá ní truth table akáko mo ní p mi tó jẹ́ true true false false tí q mi dẹ̀ jẹ́ kí ni true false true false. Ẹ má gbàgbé pé kí ni o p or q òun ni pé kí ni o statement méjì tẹ́ bá lo disjunction fún yóò mọ jẹ́ true gbogbo ìgbà ni ó fi mọ jẹ́ true àyàfi tí kí ni o tí méjèèjì bá jẹ́ false ajásígbélé ọmọ jẹ́ true 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 false tó ti yá báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí bá ní q disjunction p ẹ má gbàgbé pé eléyìí náà ni pé true true kí ni true or true ọmọ jẹ́ true false or true 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 or false true false or false yóò mọ jẹ́ false mo bó ti yá báyìí ọ̀yà kí ni p and q ó mọ jẹ́ ìgbà kan òun náà ni kí ni o ló jẹ́ pé conjunction ọmọ jẹ́ true ìgbà wo ìgbà táwọn méjèèjì bá jẹ́ true otherwise kí ni ọmọ jẹ́ o false. ọmọ jẹ́ false so ti máa já sí pé true true mi báyìí yóò mọ jẹ́ true yóò jẹ́ false 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 ọ̀dà bó ni implication kan ṣé implication wà commutative ṣé p implies q ṣé implication is wà commutative Ayọ̀mídé so wà commutative. Ìjà ọlámọ ní implication ó ní pé kí ni o tó bá jẹ́ pé implication rẹ níbi logic tẹ́ bá gbàgbé tó bá jẹ́ pé implication implies tàbí if then lẹ́ ń lò tẹ́ fi so kíní ẹ̀ papọ̀ ó ní pé gbogbo ẹ̀ ní ó mọ jẹ́ true àyàfi ìgbà tálákọ̀ọ́kọ́ bá jẹ́ kíni tálákọ̀ọ́kọ́ bá jẹ́ false ẹ ti gẹ́gẹ́ tí mo sọ ẹ pé ní sìta bá ní true true kí n fún yín àpèjúwe ni pé tẹ́ bá wá sí kíláàsì mi lónìí màá fún yín ní sweet ẹ ti gẹ́gẹ́ báwọn tẹ́ bá wá sí kíláàsì mi lónìí màá fún yín ní sweet ẹ rí i pé true ni pé ẹ wá sí kíláàsì mi mo fún yín ní sweet ṣe é pé tòótọ́ ni ẹ ti gẹ́gẹ́ báwọn ọ̀dà ẹ wá sí kíláàsì mi ìwà fún yín ní sweet ṣé mo mú lè rí mi ṣe. Rárá sir. Ṣé ẹ pé mú lè rí mi ṣe but ẹ wá sí kíláàsì mi mo tún wá fún yín ní sweet so túmọ̀ sí pé mú lè rí ṣe ṣe ẹ pé kò sí lè rí ẹ̀kan bẹ̀ mí ni mo mọ wàhálà tó bá mi mo rò pé gẹ́tì ẹ̀ báyìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé ẹ wá sí kíláàsì mi ò fún yín ní sweet so ti yẹ báyìí so ajá sí pé ìgbà tó jẹ́ pé àmọ́ ṣe kí ni ìgbà táwọn ní force tẹ́ ẹ bá ń lo implication ni ìgbà tó bá jẹ́ pé kí ni o ìgbà tó bá jẹ́ pé aláwọ̀kọ́ bá jẹ́ true tẹ́lẹ̀ kejì bá jẹ́ false ẹ wá rí i pé ajá sí pé ọmọ jẹ́ true false false sorry true false true true ọ̀yà pẹ̀lú àlàyé òun ṣé yóò máa fún mi ní kankan náà pẹ̀lú p then q then p ẹ pé kí ni true true ọmọ jẹ́ pẹ̀lú àlàyé mi tẹ́ bá wá máa fún yín sweet mo mú lè rí mi ṣe ẹ wá mo fún yín sweet yẹ kò túmọ̀ sí pé mi ò mú lè rí mi ṣe náà eléyìí náà mọ̀ fún mi ní kíni yóò mọ̀ fún mi ní true so ti yẹn báwọn so eléyìí ọmọ jẹ́ false ẹ wá mi ò wá fún yín sweet mi mú lè rí mi ṣe nìyẹn eléyìí ọdẹ mọ̀ jẹ́ true ẹ pé méjèèjì ò ṣe kíni méjèèjì ò dọ́gba ní tí ó fi mú méjèèjì dọ́gba yẹn ajá sí pé wọn ò ṣe kíni wọn wà commutative nìyẹn so ẹ dákun gbogbo àwọn òfin ẹ mọ̀ lò wọn so mo fẹ́ ká fi wọn mú so inú àwọn òfin eléyìí tó jẹ́ gbẹ̀yìn eléyìí tí màá máa ṣàlàyé wọn náà là ń pè ní kíni o distributive properties so kí ni distributive property ṣe ẹtì mọ̀ àlùbọ́ láàrin associative àti commutative tá a bá ní commutative ni pé kí ni o element méjì lẹ́mọ̀ lò so tó bá jẹ́ pé ọ̀dà tẹ̀fi kan aláwọ̀kọ́ ẹ yí wọn po answer kan náà lẹ́ngẹ̀ tó wà commutative associative ni pé ẹ mọ̀ ní element mẹ́ta but distributive ni pé kí ni o yóò mọ̀ bá operator méjì ṣiṣẹ́ ẹ ti gẹ́gẹ́ máa operator méjì ni bá pẹ̀lú àpẹẹrẹ nísìnyí tí bá ní 3 times 4 plus 5 a máa sọ pé multiplication ó wà distributive over addition tó bá jẹ́ pé mo ṣe kí ni o ẹgbẹ́ kápẹ́ fẹ́ expand irú eléyìí 2 into s plus y ẹgbẹ́ tẹ bá fẹ́ expand ẹ̀ kí lẹ́mọ̀ sọ 2 times x àbí ìtẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ ni pé kí ni o ẹ distribute multiplication over addition mo bó ti wá báyìí
So it's distributive property sọ ni pé eléyìí ó máa fún mi ní kí ni 3 times 4 plus 3 times 5. 3 times 5. Mo bó ti yọ bá ẹ̀dẹ̀ rí pé tẹ bá wò dáadáa apá ọ̀tún yóò fún mi lápò òsì torí eléyìí ó máa jẹ́ kí ni 3 times 9 then eléyìí náà ó máa jẹ́ kí ni 12 plus 15. Ẹ gbé kí ni 3 times 9 ó máa fún mi kí ni 3 times 9 ó máa fún mi eléyìí ó máa jẹ́ 27 kí leléyìí náà ó máa jẹ́ eléyìí náà ó máa jẹ́ 7. Ẹ gbó jẹ́ nǹkan ajá sí pé multiplication wà distributive over addition. Ọ̀yà ẹ jẹ́ wá bẹ̀ lọ wa ṣé multiplication ṣé addition sọ náà wà distributive over multiplication? Tani ó dáhùn rẹ̀? Ṣé addition sọ wà distributive over multiplication? Tani ó dáhùn rẹ̀? Ọ̀yà pẹ̀lú àpẹẹrẹ iná lẹ́ṣẹ̀ ajá sí pé intervention bẹ́ẹ̀ ni pé 3 plus 4 times 5 ó gbọ́dọ̀ mọ́ fún mi ní kíni o 3 plus 4 times 3 plus 5 ó yẹ já ògbà ó wà distributive ẹ gbélé ọmọ jẹ́ 3 plus 9 àbí ilé ọmọ jẹ́ 12 times what 12 times 8 sorry 3 plus 8 àbí 7 times 8 àbí 20 here. So ilé ọmọ jẹ́ kíni o ilé ọmọ jẹ́ 56 ilé ọdẹ ṣì mọ jẹ́ 12 ṣé wọ́n yíkọ̀ síra wọn ṣẹ́rí pé wọ́n yíkọ̀ ajá sí pé kíni addition wà distributive over multiplication nìkan ló wà distributive over addition. Mo rò bó ti yọ báyẹn ọ̀yà ẹ jẹ́ n béèrè mi lọ́wọ́ yín ṣé is multiplication distributive over subtraction? Say multiplication wà distributive over subtraction. That in bá ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ dẹ́kẹ́ tún lọ tá bá dáhùn yẹn tán tọ́ra ní distributive property méjì a ní left distributive ẹ̀tìgẹ́dẹ̀ bá a dẹ̀ ní right distributive. Gbogbo eléyìí tí mo ṣe wọ́n ẹ́ rí pé àtàpá àbò láti ń distribute ẹ̀ ìsápá àbò mi. Gbáta pọ̀ tún ni ajá sí pé màmá ní kí ni o left distributive mọ̀ sọ pé multiplication is distributive over addition so it's left distributive over addition ẹ tún lè ṣe báyìí náà bí a ní sì ti bá ní 3 plus 4 times 5 ó tún wà right distributive náà ẹ rí pé tẹ́ bá wo multiplication yìí apọ̀ tún yín ló wà ilé ọmọ jẹ́ 3 times 5 plus 4 times 5 ẹgbẹ́ tẹ́ bá wò kankan náà ni ó jẹ́ ilé ó jẹ́ 7 times 5 tí ń ṣe 35 àbí ilé ọmọ jẹ́ kí ni 15 plus 20 tí ń ṣe 35 so ajá sí pé multiplication addition is both left distributive and right distributive over what over addition wọ́n bínú Ayọ̀mídé orun ti dé àti fẹ́ parí so ọ̀yà ìbéèrè mìíràn ni ó ní pé kí ni ṣé is division distributive over addition and subtraction? Is division distributive over addition and subtraction? So are distributive over addition and subtraction. Pẹ̀lú àpèjúwe, àǹtí Àlímọ̀ ṣe wá pẹ̀lú wa, àti fẹ́ parí tí máa fi káàdì ẹ̀ náà nìyẹn. Ọ̀yà, is division distributive over addition àti subtraction? Bóyá left ni o. Tàbí right. So are distributive? No, sir. So, ẹja ayé wo ṣe àpé nísìnyí a ní division distributive over addition. I just be by 3 divided by maybe 4 plus 5. Mo gbọ́dọ̀ ní kíni tó bá yẹ kó wà distributive over it. Mo gbọ́dọ̀ ní kíni o 3 divided by 4. Àbí plus 3 divided by 5. Divided by 5. Ẹja dánwò eléyìí ọmọ jẹ́ kíni o 3 divided by 9. Eléyìí tí ṣe 3 over 9 tó jẹ́ 1 over 3 àbí. Eléyìí ọmọ jẹ́ kíni 3 divided by 4 plus 3 divided by 5. Ẹgbẹ́ tá a bá find the LCM eléyìí ó jẹ́ 20. Tó ọmọ jẹ́ 15 plus 12. Sẹ́rí pé kò ṣe kò wà distributive lórí rẹ̀. Kò ṣe wọn. Sẹ́rí pé kò ṣe kíni kò wà distributive. So torí àkókò a máa dúró ní bíbáyìí. Ẹni tó bá ní ìbéèrè kan àbí mi. So a ti dé frame 12. So a mọ̀ a ti fẹ́ parí
topic aláwọ̀pọ̀ ẹ mọ́ ṣe àdúrà parí ẹ̀ lọ torí ọjọ́ tó ti lọ mi bá ní ọyọ kan tó kù ní frame yìí àbásáré kọfà ẹ̀ ọjọ́ tó ti lọ àmọ́ ṣe ní ọjọ́ Thursday tó ń bọ̀ so ṣé a rí ẹni tó ní béèrè àbí nǹkan kan tí kò yé so jẹ́ tí o bá sí béèrè ní tí mo ṣàlàyé wọn ni pé a ní addition subtraction addition yóò mọ jẹ́ sum subtraction difference multiplication product division quotient a dẹ̀ sọ fún wa pé tẹ́ ẹ bá multiply sign méjì tó jọra wọn papọ̀ ẹ mọ get positive àbí so ilé tí o bá jọra wọn ẹ mọ get negative a dẹ̀ tún kọ́ nípa bracket àti kíni o àti precedent rule kíni òun ṣàlàyé fún wa náà pé kíni o àwọn kan pé ṣe bracket wà ń bẹ lẹ́yìn rẹ̀ náà ni order àwọn oníṣẹ́ntẹ̀lé àwọn abẹ́rẹ́ pẹ̀lú apó sí wa a máa ṣe kíni a máa ṣe lọ tó bá yẹ pé multiplication àbí division làwọn kan bá pàdé á ṣe lẹ́yìn rẹ̀ àwọn òbí tó bá yẹ pé addition àbí subtraction làwọn kan bá pàdé á ṣe adẹ̀tún ṣàlàyé àwọn òfin oríṣiríṣi eléyìí tó dìrọ̀ mọ́ gẹ́gẹ́ bí kíni o commutative so àwọn sign wo ló wà àwọn operator ló wà commutative addition àti kíni o àti multiplication àti multiplication so a tún ní kíni o a ní associative so àwọn olówà addition àti multiplication náà wà associative a dẹ̀ ní distributive àbí distributive property a sọ pé distributive property ní pé kíni o a ní multiplication ó wà left distributive ó dẹ̀ sì wà right distributive over addition so jẹ́ tí eléyìí báyìí wà so bí báyìí ni a ti mọ̀ dúró lẹ́ẹ̀kan sí mo kí wa pé a tún wá síbi ẹ̀kọ́ yìí so títí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yóò ti torí mo change link yẹn torí àwọn tó wá ní ọ̀sẹ̀ tó lọ ó súnmọ́ wọ́n yẹ pé àwọn tó bá wa lọ ní inú fídíò tó kọjá bẹ́ẹ̀ àwọn láǹfààní láti tẹ̀síwájú pẹ̀lú wa torí líǹkì tí ó change yẹn so bẹ́ẹ̀ máa tún tètè ṣe ìrántí fún wa kókó ní inú fídíò tó kọ so ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dìgbà.